olóṣèlú tó bá fún yín lówó ẹ gba owó sápò ṣùgbọ́n kẹ́ ẹ dìbò fún ẹni tí ọkàn yín bá fẹ́. Ààrẹ Muhammadu Buhari ló sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ètò ìdìbò sí ipò gómìnà àti ilé ìgbìmọ̀ asòfin bó ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ti sọ ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 18 oṣù kẹta ọdún 2023 fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Daura wípé òun rọ̀ wọ́n wípé bí àwọn olóṣèlú bá fún wọn ní owó kí wọ́n gba owó sápò ṣùgbọ́n kí wọ́n ó dìbò fún ẹni tí ọkàn wọn bá fẹ́. Nínú ọ̀rọ̀ tó bá àwọn ènìyàn sọ, ó ní òun mọ̀ wípé níbi ìdìbò gómìnà àti ọmọ ilé ìgbìmọ̀ asòfin owó ti wà níta díẹ̀. Owó yìí làwọn olóṣèlú jẹgúdújẹrá sì máa ń lò láti fi ra ìbò lọ́wọ́ àwọn ènìyàn. Ààrẹ Muhammadu Buhari wà ń rọ gbogbo tìkìrìtìkìrì ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lénìí ní ìlú Daura tó sì ń fà wọ́n létí sẹ́yìn wípé olóṣèlú tó bá fún wọn ní owó kí wọ́n gba owó sápò ṣùgbọ́n kí wọ́n ó dìbò fún ẹni tí ọkàn wọn bá ń fẹ́. Ààrẹ Muhammadu Buhari ó dìbò ní bùdó ìdìbò Yanra ní bùdó ìdìbò OO3 ní Katsina. Ọ̀gágun àgbà lórí ìròyìn fún ààrẹ àti gbogbo ètò tó ń lọ Garba Shehu òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà di mímọ̀ fún àwọn akọ̀ròyìn nígbà tí ó ń bá wọn sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ ààrẹ Muhammadu Buhari, ó rọ àwọn akẹ́tọ̀ọ́ ètò ìdìbò wípé kí wọ́n ó ṣe gbogbo ìgbésẹ̀ tó yẹ, kí wọ́n ó sì ṣe gbogbo ààtò láti jẹ́ kí wọ́n yan adarí rere sípò nítorí ọjọ́ ọ̀la, kí wọ́n sì má gbà fún àwọn tí wọ́n máa ń fi owó ràbò kí wọ́n rí kinní ọ̀hún ṣe. Ààrẹ Muhammadu Buhari jẹ́ kó di mímọ̀ fún àwọn ènìyàn wípé ìṣèjọba òun ó ti ṣiṣẹ́ takuntakun láti yí àṣà ẹ fi owó ra ìbò padà ní ọdún 2023 yìí. Nínú ọ̀rọ̀ ààrẹ Muhammadu Buhari, ó ní bí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bó ṣe jáwé olúborí, ó ní kò ní à ń ra ìbò tàbí à ń ta ìbò nínú, ṣùgbọ́n títí gómìnà yìí àwọn olóṣèlú tí wọ́n bá fún àwọn olùdìbò lówó kí wọ́n gba owó ọ̀hún sápò kí wọ́n sì dìbò fún ẹni tí ọkàn wọn bá ń fẹ́. Ààrẹ Muhammadu Buhari ó tún rán àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà létí wípé àwọn ti ṣèlérí fún wọn ṣáájú tẹ́lẹ̀ wípé àwọn ó ṣiṣẹ́ takuntakun ní ìwọ̀nba agbára wọn, àwọn sì ti ṣiṣẹ́ ọ̀hún láti gbé orílẹ̀-èdè Nàìjíríà dé èbúté ògo. Ààrẹ Muhammadu Buhari ló ń sọ báyìí, ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ dìbò fún ẹni tí ọkàn yín bá ń fẹ́. Bí wọ́n bá fún yín lówó ẹ gba owó ọ̀hún sápò. Ààrẹ Buhari ló sọ bẹ́ẹ̀.